ilé lárin lákọrí ọ̀nà lárin lákayọ̀ ọ̀nà lárin lákò yóò lóò ṣáàbì kó lórí eyín kékeré là á mú jogbo eyín kékeré là á mú jobì kí lológbò jẹ ìfà ìfà lológbò jẹ ọmọdé ìlú àgbà ìlú wọn máa kórè bọ̀ lọ́dọ̀ wa ìyẹn la fi kí wa káàbọ̀ sí ilé iṣẹ́ wa ń bí Lutasima Record International agbájà ní gbogbo àgbáyé káàbàtà yìí tá a tún fẹ́ mú ọlọ́dẹ̀ yìí òun ni ọdún Ifá Alagbigba ti ẹbí àpáta ní ìsàlẹ̀ ọjà lágége àti sàrà àti olóyè ààrẹ ọ̀jẹ̀ àtàndá àpáta. Eré tí akọ́kọ́ fẹ́ wò yìí òun ni eré eégún ayédáadé. Eégún ayédáadé tí ẹ̀ ń wò yìí eégún láéláé ni tí bàbá wa olóyè àtàndá àpáta tí wọ́n ti dá nígbà ayé wọn, àmọ́ èní ni àkọ́kọ́ tó máa fi ẹsẹ̀ bàtà. Eégún ńlá tó tóbi tá yìí dó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à ń lé bọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú. Ayédáadé eégún àpáta sí àbà àkókò bí àwọ bá kú àwo ní òṣòro fáwo, ọ̀gbẹ̀rì ní òṣòro fọ́gbẹ̀rì, alùbàtà ayé ní òṣòro fún tọ̀run. Eégún ayédáadé lẹ́ ń wò tí ó jókòó yìí. Ẹ̀rí ó ti gun orí odó báyìí bí àwọn eégún onídán, ẹ̀jẹ̀ agbọ́rọ̀ tó fẹ́ sọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀rí eégún yìí báyìí ẹlẹ́fẹ́ tẹ̀lé àníkẹ́ àmá tẹ̀lé o wọ́n tó bá tẹ̀lé lẹ́nu lẹ́pẹ́ tó fẹ́ lọ jà ó ní bọ̀ o. O fẹ́ tẹ̀lé kú yìí o fẹ́ lọ yọ sẹ́ẹ̀tì ni ìpakúpa lọ sí fọlọ́tì o ìpakúpa lẹ̀ dúgbà ìjọ́ tí jìbìrì bá fojú kalákè ìjọ́ náà lọ̀rọ̀ nú ẹ̀ tó onítọ̀hún aṣẹlẹ́yà o ayílá bọ́lá ò ní ṣeré lójú ẹ̀ lọ́la ìwọ́n tó bá wá fi tìdùnnú pé wọ́n ń ṣe égún lé ní ló fi wá tó bá lọ rè wá bọ̀ rè égún ìjáde lẹ́nu ó fẹsẹ̀ bàtà orí pàṣọ tuntun ló wà lára ẹ̀ wọ́n tó bá wá bá dùn wá bí tó béèrè wá
ire tuntun ló máa bẹ́ẹ̀ délé yìí. Tolójú àṣà kì í rí bi làwòdì kì í rọrùn ojú ẹ̀dán kì í rí bi lédi gbogbo yẹn ní kọsẹ̀ o ní kọ́ọ̀dù wọ́n ní ìjàkújà lè wújà ìgbàkúgbà lẹ́tù ìjọ tí kì bá ṣìdí ìjọ náà lẹ́tù ẹ̀fà ń tọ́ o ọmọdé tàgbẹ́ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ọ̀la o à ń lọ ọrin lẹ́nu ẹ̀kọ́ ọrin ẹni bá ní kẹ́ má wà dé lẹ́ẹ̀ ní bọ̀ bá o. wàdúgbò tí wọlé wọ ìwọ ẹrù agbẹ́bọ́yá òpó lè dé. ọ̀rọ̀ àti ìwúre láti gbọ́dọ̀ tẹnu Alágbà ti ìlú Ìsàlẹ̀ Ọjà yìí. eégún ayédáadé sì ń sọ̀rọ̀ lọ́wọ́ ó sì ń ṣèwúre ó sì ń dárin ẹ jẹ́ ká túbọ̀ tó fẹ́ dá lórí ní síwájú. bàbá rí eégún wáriwò tó bá ń gun odó báyìí àràwà tó fẹ́ dá nítorí eégún ńláńlá ló máa ń gorí odó eégún ńlá tó jẹ́ eégún wáriwò pàápàá jùlọ tó tún jẹ́ eégún Alagbigba àárí ọ̀rọ̀ àárí ìṣe àti àwọn àrà lórí ìrànràn láti ọwọ́ eégún yìí ẹ jẹ́ ká bá wò ó bọ̀ fi hàn pé ayédáadé ò ní jáde kó má dára àbí kó má pè náà kàn. bá a bá ń sọ nípa Agbigba ìyá ọ̀pẹ̀lẹ̀ òun ni Agbigba lẹ́yìn ikin Agbigba ló kàn ìyẹn la fi sọ wípé ilé láàrin lákòrí òun la fi wọlé lẹ́ẹ̀kan ọ̀wọ́n náà ń lọ máa ṣẹ́gi lájẹ́ ìwòrì ń lọ máa làpọ̀ làṣọ̀rọ̀ òbèbè kan ó gorí ìrókò kígba yóò tán Ọ̀rúnmìlà dá lóhùn ó náà jẹ́ ẹni òní ńlá kínú bí ni gbogbo aláàrá jẹ́ mísòkù tó lè ní kankan báyìí là ń dín fáyé adó ọ̀gọ̀jọ́ ọ̀la là ń gbàbọ̀ lótùúfẹ̀ ọjọ́ méje òní gbùngbùn là ń gbóhùn alájogun òun l'Ọ̀rúnmìlà dáńgbà tó dájà tí ọ̀rẹ́ ni bá a ná wọn náà wọn ò ní bákọ́jẹ́ lótùúfẹ̀ Ọ̀rúnmìlà nírọ́ ni wọ́n ń pa èké ni wọ́n ń ṣe àyídágíjì wọn ti gbó wọn ní dáwadá nǹkan wa àyídá tẹ̀tẹ̀ jà àtọ̀ wọn ní dáwadá nǹkan wa àyídá gbòdògì jẹlẹ́kọ wọn ò ní dáwadá nǹkan wa gbogbo èrò gbárà èrògbò dáná wọn ò bá fáṣe ń jọ̀ kíní gbọ́ọ̀rọ̀ àwọ̀wọ́ wọn bọ̀ ni iná lónìí wọ́n máa bá wa náà yẹra lónìí wọ́n máa bá wa rà irú lónìí wọ́n máa rú mọ́ wa ògì lónìí wọ́n máa dà wá jìrì ọba lúfọ́n lè fẹ̀ lónìí wọ́n máa dà wá sọ̀dọ̀ wa wọ́n ẹni bá náà wọn ò ní bá wa ṣe gbọ́n àwọ̀ á máa wọ́ wọn bọ̀ ni ẹnu Agbigba mo ti gbọ́ ọ̀rọ̀ wa dayọ̀ á dire gbogbo àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí mo gbọ́ látẹnu Mọ́rẹ́kẹ́ Ifá olóyè Àbáyọ̀mí Àpáta Ifá Àpòkólókun. ayédáadé lẹ́rí tí ó ń kí baálé ọkọ̀ ìlú baálé ti ìlú Ìsàlẹ̀ Ọjà ayédáadé lẹ́rí tí ó ń kí wọn yìí rí i pé ó ti sọ ẹrù kalẹ̀ ó ti di kóńbó mo ti sọ fún yín pé eégún ńlá tó tóbi tá yìí dó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ iwájú ilé baálé ọkọ̀ ìlú ibẹ̀ lẹ́rí tí ayédáadé tó ti ń ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí ara lónìràn ló sì máa dálé ní ẹ gbádùn wa dọ́ba torí gbogbo àwọn ẹbí Àpáta tí wọ́n ń ṣe ẹ̀yẹ kẹ́yìn fún bàbá wa ààrẹ ọ̀jẹ̀ Àtàndá Àpáta tí wọ́n jẹ́ ààrẹ ọ̀jẹ̀ ti ìlú Ìsàlẹ̀ Ọjà. Ìsàlẹ̀ Ọjà tí mò ń mẹ́nu bà lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Agége ni ní ìlú Agége nípínlẹ̀ Èkó ẹni pé ayédáadé ó ti lọ gòkè pẹ̀tẹ́ẹ̀sì ó fẹ́ fò bọ́ọ̀lẹ̀ látòkè wọn wá nírọ́ kó má ṣe bẹ́ẹ̀ ilé baálé ọkọ̀ ìlú ibẹ̀ ni a wà yìí bá a bá ń sọ nípa Ìsàlẹ̀ Ọjà a máa rántí àwọn èèyàn tí wọ́n ti kú àtàwọn tí wọ́n ti lọ ń bẹ̀ irú àwọn ìyámọ̀dẹ̀ àwọn àgbà ọ̀jẹ̀ nìyẹn
nílùú ìsàlẹ̀ ọjà. ẹ máa tọ́jú òdèrè o bàbá Múdàlátù ọmọ wọn nílùú ìbèṣe nínú àwọn èèyàn tí a mọ̀ nísàlẹ̀ ọjà nìyẹn. ààrẹ nígbàgbé ọlọ́pàá mọ́rẹ́lá ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkọ̀ òdì ojoojúmọ́ ló dì í kàn mí bí ẹni àgbà lóbìnrin àdáǹjára ọmọ ìyàn ọkà ọmọ bọkọrẹ ni mo fi àgàn ọmọ ẹranko gbá lójú kí múrí awokọ ayédáadé ti gbé ẹrù ẹ̀ ó ti ń wọ̀ lọ alágbá nǹkan bàbá mariwo mílẹ̀ abatòṣà ọ̀pọ̀ oníṣèjì mèrè káfà alágbá àkówó bá sí lórí ẹlẹ́mọ̀ṣọ́ àṣẹ lórí omidan gbogbo yín pápátá la kí nílùú ìsàlẹ̀ ọjà. ẹ̀sùn mẹ́yìn ẹ̀já wàrà tí ayédáadé tó fẹ́ dá mo ti sọ fún yín pé àrà òní tán lé alára pàápàá jùlọ tó ti jẹ́ pé eégún alágbègbà ni eégún tó jáde yìí. ẹ tí ká máa wo àrà tí ayédáadé fẹ́ dá ẹ̀rí àgádágodo ló múlẹ̀ yìí adìẹ ló mú dání tẹ̀rí tó fi ń jó lọ́wọ́ yìí. ẹ̀rí pé àkókò adìẹ yìí ó fi ẹnu ẹ̀kan àgádágodo yìí ẹ̀rí báyé dáadé ṣe ń ṣe. ó ti gbà ó ti dà. ẹ rí i pé adìẹ yìí ó bẹ̀rẹ̀ sí ní pọ ẹ̀jẹ̀ lẹ́nu lẹ́yìn tí ayédáadé tó pe àwọn nǹkan tó máa pè. eégún ń bẹ bíi tàtijọ́ òòṣà ń bẹ bíi tijọ́ òun nì àwa ń sin bàbá bíi tàtijọ́ àwọn tí ò sin bàbá bíi tàtijọ́ wọn mọ̀ra wọn lẹ́yìn tádìẹ yìí kú tó po ẹ̀jẹ̀ lẹ́nu ayédáadé lẹ́rìí tó ti ń jó lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ fà sẹ́yìn ẹ fà ayédáadé láàyè ẹjọ́ kórìbì ṣeré.
ẹ̀rí wípé òkú adìẹ yìí ló fi hàn ó lọ ru ẹ̀jẹ̀ sí orí ẹrù ẹ̀ tó wà nílẹ̀. Agbára ń bẹ bíi tíjọ́ òun ni. Yorùbá ló lọ́gbọ́n ló làṣà. Ọlọ́run Olódùmarè ó fún wa lágbára. Àwọn alatún ni ká sọ̀rọ̀ ká yọ kò mọ́kùn rẹ̀. Ayédáadé lẹ́rìí tó ń ṣeré tó ń jó lọ tó ń jóbọ̀ tó ń lọ tó ń bọ̀ yìí ẹ̀wèrò sátidé la ṣì wà yìí o sátidé òun la ṣì wà yìí. Orí bẹ́ẹ̀rì bàbá tí wọ́n ń ṣe sàráàfù tí wọ́n tún ń ṣe ọdún Alagbigba, ibẹ̀ ni ẹ̀rí tí wọ́n dé tí wọ́n kò yìí, ibẹ̀ ni Ayédáadé ló ti kọsẹ̀ yìí. Lánàá Jímọ̀ Ìgúnnukó ni ó ti ṣeré táàyè ògbà wá láti mú yẹn wá, àmọ́ sátidé la wà yìí tí Ayédáadé tó ń ṣeré níbi ọdún Ifá Alagbigba ti bàbá wa Àpáta ní ìsàlẹ̀ Ọjà Agege àti sàrà ti olóyè ààrẹ ọ̀jẹ̀ Àtàndá tí wọ́n jẹ́ ààrẹ ọ̀jẹ̀ ti ìlú ìsàlẹ̀ ọjà. Ayédáadé lẹ́ni tó ti ń wọ̀lú táwọn èrò wà lẹ́yìn ẹ̀ yìí. Bàbá gbàgbé á rí pé ńgbà tí Ayédáadé tó gun odó lẹ́ẹ̀kan, ọlọ́kùnrin dàmọ́lá ọmọ ẹranko yáyo ilẹ̀kùn àjíkọ̀ òdì ti ìlú ìsàlẹ̀ ọjà wọ́n ti ṣe ìwúre fún gbogbo àwọn èèyàn tó tẹ̀lé wípé ẹni bá lọ tó bá jalè lẹ́yìn ẹ̀ ohun tójú ẹ̀ máa rí wọ́n sọ, ẹni bá lọ tó bá ìdùnnú àtayọ̀ tẹ̀lé ohun tójú ẹ̀ máa rí wọ́n sọ. Wọ́n tún ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn eégún yìí torí àrà oríṣiríṣi tí wọ́n máa ń dá àdẹ̀fẹ́wẹ̀ nínú ọ̀rọ̀ oníṣẹ̀ṣe ìdí nìyí tí àwọn kìlọ̀kìlọ̀ yìí tó fi wáyé. Mo dẹ̀ rí pé gbogbo àwọn tí wọ́n tẹ̀lé eégún yìí ló aṣèjọ́ ń bọ̀ látàárọ̀ jẹ́jẹ́ lọ́mọ Èkó ń lọ ni wọ́n fi ń ṣe. Àwọn ọkùnrin ń jó, obìnrin náà wọ́n ń tàdíréke, gbogbo wọn ni wọ́n ń bá Ayédáadé ni wọ́n ń bá ṣe ẹ̀yẹ ti ọdún Ifá Alagbigba nílùú ìsàlẹ̀ ọjà Lágége. Ẹ máa wò wá bọ̀, ẹ kú gbádùn wa. Lẹ́yìn tí Ayédáadé tó ti wọ́lù ilé kábíyèsí ọba Olú ti ìlú Agége, ọba Kámílà Àkànní Ìsíbà, ọmọ Akẹjà Oníyanrù Ọ̀tà, ọmọ Ẹdìmádéfadéjì wọn ọmọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lóde Ìyanrù, ibẹ̀ lẹ́rí tí Ayédáadé tó dé yìí tó wá ṣe àgọ́ láàfin sí kábíyèsí ọba Olú ti ìlú Agége. Ayédáadé lẹ́rí tí ó ń ṣe ìwúre
fúnnú àwọn ọmọ ẹ̀ tó ń ṣe àdúrà ọdún fún un wọn kú ọdún kù yèrè ẹ̀rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ ní wẹlẹ̀mù wẹlẹ́mú kò síjà kò síta kò sí wàhálà kò sásọ̀ gbogbo ẹ̀ ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. olóyè alágbà àti ìlú ìsàlẹ̀ ọjà lágége ìlọ́kọ́ ọmọ àrélùmí ọmọ onídàákọ̀ màná ọmọ òmùdà lọ́wọ́ fi gbàdùn ẹ̀ lórí ọmọ gbáyé kọyinkọyin mọ́gi àwọn ni ẹ̀ ń wò tí ayédáadé tó ń kí lọ́wọ́ yìí ilé alágbà àti ìlú ìsàlẹ̀ ọjà ibẹ̀ ni ayédáadé ló ti kúrò yìí akínyàn àgbọ̀n ọmọ ariwo. ọtí àdòwò irọ́ ẹ̀ṣẹ̀ ọtí àdòwò. gbogbo àwọn orórì ni ayédáadé ló ń dé ló ń wúre ló ń kọsẹ̀ ló ń jùbà fún àwọn ará wájú ọ̀pọ̀dà máa ń lára mẹ́ranko lẹ́yìn ilẹ̀kùn àjíkọ̀ òdì ojoojúmọ́ lòdì kàn mí bí ẹni àgbà lóbìnrin àdá ìjára ọmọ yìí ọkà. lẹ́yìn tí ayédáadé tó wọ̀lú lọ tó lọ káàkiri ẹ̀ ó ti padà sí ibi tó ti jáde báyìí ó ti wá padà gbé ẹrù ẹ̀. lẹ́yìn tí ayédáadé tó ti jó kó ti kalẹ̀ báyìí láti ṣe ìwúre fún gbogbo àwọn èèyàn tí wọ́n á bá aṣọ dún. lọ́la ọkọ̀ ìlú gbàtàṣì Ọba Agege àti Ọlá Àbáyọ̀mí àpáta ọ́ àbíbà ẹjọ́ ẹ máa ṣe ẹ̀mí ọmọdé ni mo fi sọ ẹbí tàgbà. tó ayédáadé mo sọ ọdún ìbá àṣẹ mi tó gbogbo lóyè àti tí mo mọ̀ dárúgbó tó bá di ẹ̀mí ọ̀nà pàtì mọ́tò nílé ìgbàgbà. agbára wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ agbára àwọn tó ti ṣe àtúnṣe o. ẹ máa gbé báwo ṣe orí mi ìjọba ìbàjẹ́ sàgámù ìjà wọlé ariwo tí wọn lé wọn ariwo ẹ máa gbé èyí lájẹ kóró ẹyẹ wọlé.
ìyàwó lẹ́kọ̀ọ́ ni wọ́n gbà tó lè kọ́ ní ọ̀lẹ́ kọ́ ní ọ̀lẹ́ ṣe kankan yóò lè jó ọkùnrin máa ń fẹ́ fún ọ náà máa jó. Ayédáadé lẹni tí ó ń ṣe ìwúre fún gbogbo àwọn èèyàn àtọmọlé àti ìyàwó ilé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ó ṣe ìwúre fún gbogbo wọn pé wọ́n ṣe wọ́n kó àdúrótì ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ ọmọ òbí lórí àtẹ ọdọọdún lẹ̀wá wà gbogbo wọn ni ó máa wà lówó lọ́mọ náà láfíà ara tọmọtọmọ bí ènìyàn àkàrà. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọdún Ifá Alágbigba ti ẹbí àpáta nísàlẹ̀ ọjà Lágége a máa tún kí inú àwọn ọmọ bàbá Mórẹ́kẹ́ Àbáyọ̀mí Àpáta Ifá bákan náà ni Yẹmí Àpáta lẹ́yìn tí eégún tó ti wọlé Ifá lẹ́rí tí wọ́n fẹ́ bọ lọ́wọ́ yìí ẹ jẹ́ ká wo bí bíbọ Ifá àti wíwẹ̀ Ifá bó ṣe lọ ìyẹn Ifá Alágbigba ní ṣókí ẹ jẹ́ á wo bó ṣe lọ. Mo pàbùkẹ́ ìrọ̀ṣì lóríra o, mo ríra o, mo pàbùkẹ́ ìrọ̀ṣì lóríra mi pàbùkẹ́. Wàá kó ṣùgbà láti wájú. Ọ̀nà là ń ṣú ààrẹ fún wádùúrà ẹ̀fọ́ ó lẹ̀. Bí wọ́n ṣe ń bọ Ifá òun ni à ń wò yìí ẹran àgbò ni ẹrí tí wọ́n fẹ́ pa fún ọdún Ifá yìí Ifá Alágbigba. Gbogbo eléyìí ní àárọ̀ ọjọ́ Sunday lẹ́yìn ìgbà tí Ayédáadé tó ti ṣeré sátidé tó ti wọlé ní bíbọ Ifá ló bẹ̀rẹ̀ ẹ̀rí lẹ́yìn tí wọ́n pa àgbò wọ́n pa òbúkọ. Ẹran lónìrànràn ni wọ́n pa fún Ifá àwọn oníbàtà lẹ́rí tí wọ́n ti kó bàtà dé ó yẹ kẹ́ ẹ ti máa mọ̀ pé eré fẹ́ dèrè eégún onídán nìyẹn. kó ló di pé agbádá ìyẹn Ayélabọ́lá ó máa jáde nínú àwọn eégún ẹbí Àpáta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣẹ́ tó mẹ́sẹ̀ jáde ní ọdún Ifá yìí òun lẹ́rí tí ó jáde tó ń bọ̀ yìí kékeré ni màálé ti ń kọ́mọ ẹ̀ lásọ̀. Nínú àwọn èèyàn tí wọ́n wá tẹ̀fá láti ìlú òyìnbó ni Ifá yìí sọ pé kó ṣẹ́ eégún ẹ̀ tó ṣẹ́ òun lè rí tí ó ń jáde tó ń jó lọ́wọ́ yìí.
àárọ̀ tí wọ́n yẹ̀ ṣẹ̀ṣẹ̀ òun lè rí tí òyìn ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ rí i pé àrìnjó ni làkàlàkà ò ṣe é fìlájà ọmọ eégún kékeré ò ṣe é gbẹ́jọ́. eégún àwọn lẹ́rìí tí ó ń jó ní orí oró yìí báyìí nínú àwọn baba ńlá tí wọ́n ti lọ tí ó ń kọsẹ̀ ńbẹ̀ tó sì jó dáadáa lórí bẹ́ẹ̀rì ọ̀hún. bá sọ nípa àwọn ẹbí àpáta tí wọ́n ń ṣe ọdún fún Alágbigba tí wọ́n sì ń ṣe sàrà fún ààrẹ ọ̀jẹ̀ ti ìlú ìsàlẹ̀ ọjà lágége olóyè àtàndá àpáta a máa sọ nípa Mọ́rẹ́kẹ́ Àbáyọ̀mí àpáta Ifá Àkókólókun bẹ́ẹ̀ ni Yẹmí àpáta Ọláníyì ìyàwó ààrẹ Madam Ganiat àpáta Pẹ̀lúmi àpáta gbogbo ẹbí adarí ijó pápátá àkí gbogbo yín kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni a kí Amọ́jẹ̀níyì Asisat a kí ìyá òòṣà a kí Musbahu Ọ̀gẹ̀dẹ̀ bákan náà ni ẹ̀kẹ́ Kasim àgbàgbé wọn ìwé wọn pátá la kí lẹ́yìn tí eégún kékeré yìí ti ṣeré tó ti wọlé Ayélabọ́lá òun ni eré kan báyìí tó jáde Ayélabọ́lá onílẹ̀ lónìire eégún àpáta tí wọ́n ló jáde fún ọdún Ifá Alágbigba nílùú ìsàlẹ̀ ọjà lágége ẹ̀rí eré ẹ̀rí àrà lóníranran. Ayélabọ́lá lẹ́rí tó ń forí balẹ̀ yìí. Ayélabọ́lá lẹ̀ ń wò tó ń kí wọn ní kọ̀ọ̀kan èjèèjì yìí gbogbo àwọn èèyàn tí wọ́n wá láti wá bá wa ṣe ẹ̀yẹ ọjọ́ náà láti rí Sunday Abẹ́là Ìjàyè Akéwèjẹ ìsàlẹ̀ ọjà bákan náà ní Ìbàdàn Samuel Sule Ejò Ayélérù bákan náà ní Ológbòjò Jọ́sẹ̀ ìsàlẹ̀ ọjà gbogbo yẹn wátàlá kí àti gbogbo olóyè ìsàlẹ̀ ọjà láàpọ̀ alágbára bàbá ríwo òmílẹ̀ bàbá tó ṣàfọ̀ níṣèjì mèrè káfọlágbà àkówó ó bá sí lórí ẹlẹ́mọ̀ṣọ́ àti lórí omidan bẹ́ẹ̀ la kí ọlọ́kàndà mọ́ẹ́lá ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkọ̀ òdì gbogbo ọlọ́jẹ̀ ọ̀jẹ̀ tí ìlú ìsàlẹ̀ ọjà lápátá gbogbo yín pápátá la kí gbogbo ẹbí àpáta ní ká máa kí yín ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú àdúró tì kò ní bàjẹ́ fún yín láṣẹ ọba mi Èdùmàrè. Ayélabọ́lá lẹ́rìí tí ó ń jó lọ́wọ́lọ́wọ́ báyìí eré ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni o a ṣẹ̀ṣẹ̀ gbọ́bẹ̀ kalẹ̀ arúgbó ń kọ́ bárúgbó ọ̀hún bá kú àfọbẹ̀ náà jẹ aṣọ yíyí bẹ̀rẹ̀ kùtùkùtù là ń mọ̀ pọ̀ dájú ló fẹ́ fi ṣe eré ní ayọ̀ ọmọ ẹlòmíì lẹ́nu òde ní ó di méjì tí ì rí nǹkan kan o. ṣé ẹ̀ ń kà á? Ayélabọ́lá lẹ́rí tó fi dárayá àárọ̀ láti mọ̀ balẹ̀ ṣe máa rí kọba kó jẹ́ kí alẹ́ ó san wájú òwúrọ̀ lọ.
ọba akẹ́rì tí wọ́n jẹ́ ọmọ ayélabọ́lá àwọn lẹ́rí tí wọ́n ń bọ̀ tí ayélabọ́lá náà ń bọ̀ pẹ̀lú wọn yìí ẹ jẹ́ á gbọ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. ayélabọ́lá lẹ́yìn tó tún ti padà bí ọ̀gá yìí lẹ́yìn tí ó ti wọ́ọ̀lù káàkiri ó ti débi tó ti fẹ́ pidán idán pípa ó ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rí pé wọ́n ti to àga kálukú ti jókòó gbogbo àwọn olóyè ọkùnrin olóyè obìnrin pátápátá gbogbo wọn ti jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ àti àwọn alábàáṣe àti gbogbo àwọn tó yẹ pé gbẹ̀gùn bá ń jó wọn ò lè ṣe kí wọ́n máa wòran gbogbo wọn pátápátá tí wọ́n máa ń wo àwọn àrà lónìrànràn àrà lóríṣiríṣi tí eégún tó máa ń dá pàápàá jùlọ lẹ́gùn ayélabọ́lá yìí ẹ jẹ́ á wo àrà tó máa tó dálé ní ẹsùn mẹ́yìn fún ẹfà sẹ́yìn ń bẹ̀ ẹnìkan kì í ṣe ọmọ ọba kó súnmọ́ eégún. ayélabọ́lá lẹ́rìí tó ń jó lọ́wọ́ yìí odó ti wà ńlẹ̀ aṣọ onírànràn ti wà ńlẹ̀ tó máa yí ẹ̀rí pẹlẹmbẹ wò pẹlẹmbẹ. lẹ́yìn tó ṣe àwọn ètùtù ojúṣe tó yẹ kó ṣe sínú odó ẹ̀rí kó ti sì délẹ̀ ó ti gbẹ́sẹ̀ lé ó ti gbọdọ̀ báyìí ẹ̀jẹ̀ á gbọ́ gbákùngbé ọ̀rọ̀ látẹnu ayélabọ́lá àtàwọn ọmọ ẹ̀ ó yá o.
Ayélabọ́lá àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ ó ti bọ́lẹ̀ lórí odó báyìí. Eré làá fọmọ ayò ṣe. Ayélabọ́lá dọmọ ayò. Ayélabọ́lá lẹ́wọ̀n tó ń fẹ́ bí ọyẹ́ yìí. Ẹ̀rí pé ó ti ju ìyà sókè àti pawó. Eré fẹ́ bẹ̀rẹ̀, aṣọ yíyí fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, ó ti yá. Bí mo ṣe ń wo bí Ayélabọ́lá bó ṣe ń ṣeré lọ́wọ́ yìí, mo mọ̀ pé àwọn aṣọ kan wà tá àti ìrí kí eégún onídán kó yí rí. A máa rí ilé nìyẹn ti rí bó ṣe ń yí lọ. Ẹ̀ ń kà á, ẹ máa wò bọ̀. Akí olóyè Ṣakiru Ológbòjò ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀. Bákan náà ni Àgúnlára torí ilé Agége. Bí eégún máa ń ṣeré ń sàlẹ̀ ọjà, gbogbo ọmọ Agége orílẹ̀ Agége ni ó, ọgbà ni ó, gbogbo wọn pátá ni wọ́n máa pèsè síbẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe rí káàkiri. Bàbá wò dáadáa, àwọn olóyè látọ̀tà àtàwọn ọmọ ọ̀tà náà wọ́n wà ń bẹ̀. Bí eégún máa ń ṣeré lọ́tà náà bí gbogbo wọn bọ́n ṣe jọ ń bára wọn ṣe nìyẹn. Ẹ máa wàrà míì tó tún fẹ́ dá. Aṣọ ló fẹ́ gbé yìí. Ẹ já wo bó ṣe ń lọ. Ẹ̀rí pé olókìtì ló fi gbé eré ṣì ń lọ lọ́wọ́. Ẹ̀rí bó ṣe ń gbé ní kọ̀ọ̀kan ìyèjì ti dẹ̀ láǹtakùn tó bá finú ta abẹ̀ ta. Ṣé ẹ ti ń rárá? Ẹ ti ń rí àrà tó ń fi aṣọ yìí dá ìyẹn Ayélabọ́lá
onílẹ̀ lónìí. Ti ń rárá ara ò ní tán lé alára láéláé ẹni bí ayé labọ́lá bó ṣe ń faṣọ dára. ìgbà tó yíṣọ tó wúwo olóògbòjò lórí wọn tún fún un lówó. Ẹ̀tún rárá mi. Abẹ́ẹ̀ ti rírú ẹ̀ rí ara míì tí ò ní tán ní alára àwọn láyé labọ́lá nísàlẹ̀ ọjà lẹ́rí tó tún fi yíṣọ yìí ẹ pàtẹ́wọ́ fún ó try ó gbìyànjú pọ̀ ẹ fún un láyè jẹ́ kó wá ríbi ṣeré o. ẹ̀rí ó ti di alábala báyìí ayélabọ́lá gbogbo ọmọ àpáta ẹ kú ewu iná kìí pa àwòdì òkú ewu. olóyè Ṣàkírù olóògbòjò àwọn lẹ́ni tí wọ́n ná owó fún ayélabọ́lá lọ́wọ́lọ́wọ́ báyìí olóògbòjò wa bẹ́gún ẹ̀sùn ògbìn olóògbòjò bá jíde ọba déjì òpèsè ọ̀gọ̀jọ́dọ̀ ọmọ àlejò ọmọ kèmí òjò tó yàfọ́ gbé fọ́yagun nípa ẹ̀mí òjò tó ṣàkọ́mọ̀ gbé mi fún òṣàláwẹ̀ ike mi fẹ́ di kí àmúṣẹ̀yẹ ọmọ ẹni kí ẹyin gẹ́dẹ́ eégún di mẹ́fà lóde ògbìn ilé kí ní ṣe tóbìnrin ọmọ wẹ́rí bí wọ́n ṣe nu ẹgbà lọ́wọ́ kò ní bàjẹ́ ìdùnnú pẹ̀láyọ̀ ni òun ló bá dé ńgbà tí ayélabọ́lá tó ti di lábala lẹ́yìn tó ti yí aṣọ lọ́pọ̀lọpọ̀ tó lọ rí tó bọ̀ rí yẹn la fi kí gbogbo ẹbí àpáta Ifá Mọ́rẹ́kẹ́ Àbáyọ̀mí àpáta akíyan pé wọ́n kú oríire wọ́n kú ewu náà kì í pàwòdì idán lẹ́tìrí tó ti ń jáde yẹkù ló ń bọ̀ yìí ayélabọ́lá ti di dán. lẹ́yìn tí iná ẹkùn tó jáde Ṣàngó lẹ́tọ́rí tó dé yìí Olúkòso Àlàdó aròkúta láì múṣùká.
lẹ́rí tí ó ń jó lọ́wọ́ yìí nínú idán ayélabọ́lá níbi ọdún Ifá Alágbigba tí bàbá wa àpáta nísàlẹ̀ ọjà wọ́n á máa fi ṣèlọ títí dìgbà míì dájú máa pàdé ilé onílé wa ọ̀nà nínà wá ní gbé sọnù bí ò ṣe bí ọmọ.